Mr. Gani Adams, ẹ rán àwọn ọmọ yín láti improve ìgbéga oríire sílẹ̀ Yorùbá, ẹ rán wọn síta. Ẹ má rán àwọn ọmọ yín kó máa bú olóyè Sunday Igboho torí pé bẹ́ẹ̀ bá ṣe ń bú wọn sí bí ìgbà tó máa pé olóyè Sunday Igboho ń ga sí lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe ń bú wọn yẹn àwọn èèyàn máa rí yín bí ọ̀dẹ̀, bí ẹni tí ò lálàáfíà, bí ẹni tó wá da nǹkan rú. Àwọn èèyàn máa rí yín bí ẹni tó fẹ́ wá da nǹkan rú ni, wọn ò ní rí yín bí ẹni tó fẹ́ rescue. Ẹ try láti adjust kó tó pẹ́ because tẹ bá ṣe báyìí lọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ìlú Ọ̀yọ́, kábíyèsí ìlú Ọ̀yọ́ tàná fi jẹ. Saheed Ire ó mà ti jáde ó ti sọ̀rọ̀ lórí Ìbà Gani Adams. Ṣé mọ̀ pé àwọn kan ilẹ̀kùn ni wọ́n rí inú wọn rí ta. Kí ni Saheed Ire sọ? Ṣé mọ̀ ẹ máa gbọ́ pé ọlọ̀tẹ̀ ni yín, jáwọ́ tẹ bá ń tẹ̀síwájú báyìí. Gẹ́gẹ́ bí ipò tí Aláàfin àná fi ń sí oyè tó fi ń jẹ pé nǹkan ò lè rọgbọ, pé àbùkù ló máa bá dé. Ẹ wo Saheed tú àṣírí ó sọ̀rọ̀ Saheed Ire. Gbogbo àná la mọ̀ Saheed Ire pé òun ò rínú gba ọ̀rọ̀ sí tó bá ṣe rí báyìí ó máa sọ síta ni. Torí náà mo mú fídíò yìí wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Gani Adams àti olólùfẹ́ olóyè Sunday Igboho. Ẹ wá gbọ́ fídíò yìí o, ibo ló kọ sẹ́yìn. Ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣòótọ́ pẹ̀lú fídíò yìí. Bẹ́ẹ̀ bá ṣe rí sẹ́jà pàdé ní comment section. Kì í ṣe láti tàbùkù tàbí dìtẹ̀nikẹ́ni ṣùgbọ́n kí ilẹ̀ Yorùbá kó lè gún kó lè dà ní. Ẹ ṣe ó yá lókè lọ́hùn. OPC, gbogbo ẹ̀yin OPC, yẹ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin OPC náà pé kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí gbogbo yín gùn àníkú sọ́nà bí efi. But ìrítà rí yín níta kò fẹ́ jọ bí ìgbà tó bá sọ pé ẹ fẹ́ràn wa, ẹ fẹ́ràn ilẹ̀ Yorùbá, ọmọ Oòduà dẹ̀ ní, torí pé ẹni dáadáa pọ̀ nínú OPC gan, àwọn èèyàn dáadáa pọ̀ nínú yín gan. Ìgbà kan OPC pín sí méjì, wọ́n nìkan ti Mr. Gani Adams kan another person. Ìwà mọ̀ bí ẹ ti jọ wà lójú kan papọ̀ báyìí, àmọ́ bàbá ni màá bá sọ̀rọ̀, Ààrẹ Gani Adams. Ṣe rí onídìí kì í fẹ́ jẹ́ kí di òun bàjẹ́, onídìí kì í fẹ́ kí di òun bàjẹ́. Òun lọ̀rọ̀ àwọn tó jẹ́ side olóyè Adéyẹmọ tó jẹ́ pé wọn ò ta sí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń rán àwọn boys síta lórí social media láti sọ̀rọ̀ sí wọn. Bóyá tẹ́ bá notice rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn reply yín mọ́, wọ́n ti fi yín lẹ̀ torí nǹkan tó mọ̀ yín mọ́. Kò dáa kí wọ́n mọ̀ ọ̀yàn mọ́ ìwà ọlọ́tẹ̀. Ẹ ń ṣọ̀tẹ̀ gan. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá dẹ̀ la fẹ́. Now bí mo ṣe jẹ́ ọmọ olóyè Sunday Adéyẹmọ yìí, ṣé tí n bá dọ́dọ̀ Ààrẹ Gani Adams tí mo wá sílé yín, ṣé ẹ ní sọ fún mi pé kán gbẹ́bà fún mi àtọbẹ̀ kí n jẹun ni? Ṣé máa sọ pé torí pé mo ti jẹ́ ọmọ olóyè Adéyẹmọ ẹ máa pòṣe sí mi, ẹ máa bínú kúrò wájú mi? Àbí kí lẹ́ ń try láti create nílẹ̀ Yorùbá? Because hatred, mo rí pé hatred yẹn yàtọ̀ sọ́dọ̀ voice note yín tá ti gbọ́ rí àwọn tó ti ṣẹlẹ̀ rí. Bàbá, ọdún 2 sọ́dún 3 lolóyè Sunday Igboho lò ní Benin Republic tí àwọn èèyàn drag yín gan lórí ọ̀rọ̀ insecurity. Bàbá, ẹ take a step ngbà yẹn o. Ẹni ẹ fẹ́ jẹ́ kán máa sọ pé máa jó lọ́mọ owó ẹ̀yẹn ibi ẹ gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ìjọba, which is àrí point ń bẹ, point wà ń bẹ o, point wà ń bẹ o, torí àwọn kìí ṣọ́nà tẹ o. Àwọn ọmọ tẹ́ ẹ̀rọ jáde yẹn ni kẹ́kọ̀ọ́ try láti blend, because ẹni tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tó mú mi ṣe program yìí, mo wo program yìí, àánú ẹ̀ ṣe mí, condition gan tó pààyàn lẹ́kún. Wọ́n dákọ̀ sọ̀rọ̀ pẹ̀lú frustration, wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó lẹ́jẹ̀ lára, wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó ti jẹun àná, àánú ń ṣe mí, mo pity condition wọn. Instead tí yẹ kí n máa fi bínú sí nǹkan tó ń sọ, àìsàn mo pity condition wọn ni. Ìbà Gani Adams, ẹ rán àwọn ọmọ yín láti improve ìgbéga oríire sílẹ̀ Yorùbá, ẹ rán wọn síta. Ẹ má rán àwọn ọmọ yín kó máa bú olóyè Sunday Igboho torí pé bẹ́ẹ̀ bá ṣe ń bú wọn sí bí ìgbà tó máa pé olóyè Sunday Igboho ń ga sí lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe ń bú wọn yẹn, àwọn èèyàn máa rí yín bí ọ̀dẹ̀, bí ẹni tí ò lálàáfíà, bí ẹni tó wá da nǹkan rú. Báwọn èèyàn ṣe máa rí ní àwọn èèyàn máa rí yín bí ẹni tó fẹ́ wá da nǹkan rú ni, wọn ò ní rí yín bí ẹni tó fẹ́ wá rescue. Ẹ try láti adjust kó tó pẹ́, because tẹ́ bá ń ṣe báyìí lọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ìlú Ọ̀yọ́, kábíyèsí ìlú Ọ̀yọ́ tàná fi jẹ, tó bá yá ẹ̀ níwà recognize mọ́. Tẹ́ bá ń send àwọn ọmọ síta láti attack olóyè, ẹ rán àwọn ọmọ síta láti address Nigerians, Yorùbás. Ẹ wo man very dark man yẹn, ẹ wo bó ṣe ń operate, ó lọ on his own. Ibi tó bá ti rí lẹ́gà ayà síbẹ̀ á sọ̀rọ̀ bẹ́ẹ̀, ibi tó bá ti rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ á sọ̀rọ̀.
a lè ṣe kìnìún á tún keep moving bí èèyàn ṣe ń ṣe nìyẹn. Olóyè Sunday Igboho náà àwọn náà tó bá rí nǹkan tí ò yẹ kán rí wọ́n á sọ̀rọ̀ wọ́n á dẹ̀ tún keep moving. Bọ̀ ẹ̀yin gbogbo àwọn bọ́ìsì yín tó jẹ́ jagunjagun tó jẹ́ pé wọ́n dáńtọ́ tó wà òkè láyé ara wọn láti jáde, ẹ má jẹ́ káwọn ọmọ yẹn àwọn pípù yẹn máa wà shame pẹ̀lú nǹkan tẹ́ ẹ rán àwọn kan jáde láti ṣe. Mo rí pé ẹ rán àwọn ọmọ jáde láti dìbọ́ǹkì ìgbìyànjú tí olóyè Sunday Igboho lọ ṣe nílùú wọn. Bàbá àkókò ní ẹnọ́mọ àkókò ní issue ní last 2 years èmi ni mo call yín out with respect. Bàbá ẹ lọ mo sì ní evidence ẹ̀ bí èèyàn bíi 3-4 nínú àwọn tó ní kí n call yín out ńgbà yẹn wọ́n ní ẹ wá, ó dà tẹ bá dì náà pé ẹ wá mo lè ṣe program lórí ẹ kí n call wọn látàkókò mbẹ. Wọ́n ní ẹ wá bandit dẹ̀ ló ń dà wọ́n láàmú gbà yẹn. Èèyàn lọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kí olóyè Adéyẹmọ kí wọ́n má máa ṣe kámẹ́rà. Wọ́n á ṣe kámẹ́rà o. Olóyè Sunday Igboho máa ṣe kámẹ́rà o fún gbogbo àwọn Fúlàní tẹ́rítọ́ kidnap yìí. Ó lọ́wọ́ òṣèlú nínú o. Àwọn ọlọ́pàá dẹ̀ mọ́ wọn dáadáa. Tí anything bá fẹ́ ṣẹlẹ̀ police àwọn ọ̀gá police náà máa ń kọ́kọ́ kọlù o. Àwọn ọ̀gá ọlọ́pàá náà máa ń kọ́kọ́ kọlù. Wọ́n dẹ̀ ń pa irọ́. Ẹ máa wo ìgbà tí olóyè fún Salisu Ìgbọ̀ngàn gbà yẹn ní 7 days. Ẹni pé ó padà fẹ́ parọ́ pé wọ́n kọ́ mọ̀ ọ́n lọ́wọ́ wọ́n ṣe gbá which is camera gbé pé ọmọ yẹn yìnbọn wọ́n wá gbàbọ̀ lọ́wọ́ ẹ̀ ó yìnbọn sólóyè gangan fúnra wọn. Bọ́n ṣe ń débẹ̀ báyìí tó fẹ́ wá ṣèkìlọ̀ fún wọn làwọn Boko Haram yẹn ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Tí ìbá ṣe kámẹ́rà wọ́n fẹ́ sọ di kéèsì ńgbà yẹn. So gbogbo ẹ̀yin tẹ́ bá láì díẹ̀ pé yẹn olóyè má máa fi nǹkan sí social media ẹjọ́ fi síbẹ̀ bí ìgbà tí mo rí yín bí ìkà ni. Ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ìránṣẹ́ àwọn ẹni ibi ní ẹ bá ní kí olóyè Sunday Igboho má fi kìíní sí social media mọ́ ẹjọ́ fi síbẹ̀ torí ojú gbogbo ayé àtò ẹni tí ó bá níyì ní ẹ̀tẹ́ máa ń wá kiri. Tí olóyè Sunday Igboho tán bá débẹ̀ tán bá ṣe kámẹ́rà tí àwọn Boko Haram yìí bá pa irọ́ Fúlàní ń parọ́ wọ́n láìtàláyì Fúlàní ń pa irọ́ tán bá ti bẹ̀ sí ṣe wà láìtàláyì wọn yẹn. Fúlàní they are pretend, they are lies and they are dangerous. Fúlàní people wọ́n mọ bọ́ ṣe máa mẹ́yìn nǹkan mọ́ra kọ́kọ́ pa ẹ̀yìn kan náà ṣẹ̀ṣẹ̀ wá padà wá sórí ẹ̀yìn tán mú wá ra ẹ̀yìn láti wá pa ẹ̀yìn tó kù. Fúlàní gbọ̀ngàn ẹ bá wọn pọlọ tó fi mú Àfọ̀njá balẹ̀ fúnra Àfọ̀njá náà fúnra wọn náà fẹnu ara wọn pé kú wálé. Ó bú wọn lọ́wọ́ àbí kò bú wọn lọ́wọ́? Ẹ̀yin èèyàn mi ẹja bọ́ọ̀lù ẹ̀bẹ̀ òlọ́fà o ẹ̀ ń gbọ́ ẹja bọ́ọ̀lù ẹ̀bẹ̀ òlọ́fà ẹ jẹ́ kó lóye Sunday Igboho máa ṣe kámẹ́rà wọn yẹn. The camera is the best torí trap wà nínú nǹkan tí wọ́n ṣe. Àwọn Boko Haram tó ń jiyàn gbé wọ́n mọ̀ lọ ṣe ti Igboho ni torí wọ́n mọ̀ pé olóyè Sunday Igboho máa fẹ́ wálé. Ẹ mọ̀ nǹkan tí Ṣèyí Mákindé ń ṣe ó fẹ́ kí olóyè Sunday Igboho commit so commitment wọn yẹn lọ́sẹ̀ máa fi judge wọn. Géèmù ni ẹ̀yin tí ọpọlọ yóò bá géèmù yẹn tí ẹ pẹ́ fọ́ àbí ata àbí aṣọ kan lẹ́ ń tà lọ́jà ẹ lè bá géèmù tí mo sọ yẹn géèmù ńlá ni. Ẹ máa wọpọlọ tí wọ́n lò fún Súrí àti Oríyọmí Hamzat. Very soon election bá ti fẹ́ níà tó bá ti kù díẹ̀ election ní ẹ̀ wọ́n á invite Oríyọmí Hamzat wọ́n á lọ́ọ̀kì ẹ̀ wọ́n ò ní jẹ́ kó rí election yẹn ṣe. Géèmù ni ẹ mọ̀ kọ́ tó ń pè lóṣèlú ṣá wo tó bá mẹnu ẹ̀ má bá wọn dá sí ó lọ fà. So géèmù ni gbogbo ẹ̀ pátápátá ṣẹ̀dẹ̀ rí géèmù yẹn ẹni tó bá hate èèyàn kò sí àrà tí ó lè fi hàn dá. Kò sígbà tí Ààrẹ Gani Adams kí n communicate o wọn láìkí olóyè o Ọlọ́run ló ń gbólóyè Sunday Igboho ga o àwa mọ̀ o for just no reason. Wọn àwọn pípọ̀ ìdẹ́ ni wọ́n lè jẹ méjì lábà àlàdé. Ó dáa kéèyàn ní tẹ́lọ́rùn Ààrẹ Gani Adams ti wà òkè ẹ lè pàṣẹ ẹlẹ́mọlẹ́yìn ẹ ní sàbẹ́ kò jẹ́ kó jẹ́rú yín lẹ̀ wọ́n máa jẹ́ lọ́sọ̀ọ́ chai ipò tó yẹ kẹ́ wà ibà Gani Adams ẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ àbá yín bẹ́ẹ̀ mọ́ Gani Adams tẹ́mi mọ́ lóòótọ́ mọ́ ẹ wo ẹ̀yẹ ń bọ́lẹ̀ ń bẹ̀ in fact tí ojú ò bá ti ìyẹn ojú ti ara lẹ́yìn nǹkan tẹ́ ń ṣe yẹn ó rí dínkù yín gidigidi gan. Ó jẹ́ ká mọ̀ pé ẹ̀ tó nǹkan tẹ́ ń pera yín tó bá ṣùọ̀ fún yẹn nídìí àti máa àtàkì olóyè Sunday Igboho ẹ lọ make correction o mi bá yín sọ̀rọ̀ tẹ̀ ó ní reason tí mo fi sọ̀rọ̀ yìí ajé